طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي. bí a bá fọdọọdún sọhun tí ń jẹ́ ìjírá ìtàn la fẹ́ pa kì í ṣe ayẹyẹ. Ogun tí wọ́n gbé sí ànábì ní Mọ́kà ó kọjá ká má mẹ́nu bọ̀rọ̀ ìjírá rárá. Ọ̀rọ̀ tó bá dára là á fi ṣẹjọ́ orin, orin tó bá dára là á fi ṣẹjọ́ ọ̀rọ̀. Ìjírá ànábì láti Mọ́kà lọ sí Mọ̀dínà ló gbajúmọ̀ jù nínú àwọn ìjírá tó ti ṣe. Èrò jíṣẹ́ ńlá ni kó takú sílùú Mẹ́kà kóhun lè rẹ̀ sì fọ́nká torí bí agbébìnrin làwọn kèfèrí Mọ́kà bá dìde ogun wọn fúnná mọ́ wọn ò jẹ́ ó gbádùn. Kò sí ìlú tó mú mi lọ́kàn ànábì tó ju Mọ́kà lọ. Mọ́kà iná ni wọ́n ti ń dètè lórí òjíṣẹ́ ńlá. Àwọn kan ní kí wọ́n jí gbé sínú àhámọ́, àwọn kan tiẹ̀ ní kí wọ́n lé e jáde. Apá kan wọ́n sì dìde wípé àfi kí wọ́n pa á ni. Abu Jahal ló sọ yìí, ẹ wo ohun tí kó wá gbà nínú ọ̀tẹ̀. Nígbà tó dójú ikú ni Ọlọ́run bá pa ànábì láṣẹ. Ó ní kó sájáde nílùú Mẹ́kà kí wọ́n má bàa bàṣẹ́ jẹ́ mọ́ ọ lọ́wọ́. Ànábì wa Muhammadu bá pàṣẹ fáwọn mùsùlùmí láti máa múra. Ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ọ́yọ̀ ni wọ́n fi ṣe. Gbogbo mùsùlùmí tí wọ́n kúrò ní Mẹ́kà ṣáájú ànábì ni wọ́n yọ́ lọ àfi Umaru ọmọ Khattab. Ọjọ́ tí ànábì ó kúrò ní Mẹ́kà kò wí fẹ́ nìkan. Ṣùgbọ́n lọ́jọ́ tí àwọn kèfèrí rọ kiri ká ilé rẹ̀ bí èèmọ̀ lórí. Àṣẹ Ọlọ́run sì lèyí ló bá kékeré Ọlọ́run rẹ̀ wípé báwo láti ṣe yìí sí. Ọlọ́run ní òun bọ̀ wá ṣẹ́gun ó sì dúpẹ́ kó jáde ní Mẹ́kà ní ó rọrùn fún ọ ṣùgbọ́n má bẹ̀rù rárá. Ojú oorun làwọn ọ̀tá wà tí ànábì fi ré kọjá lọ. Ó ti lọ tọ́ káwọn ọ̀tọ̀ tó jí tó ṣe wípé Sayyidina Ali ni wọ́n padà bá níyẹ̀wù. Ìjírà ànábì àtàwọn sàábé èyí tó tóbi ló jẹ́ fún wọn. Ìjírà alálùbáríkà ni tá a sì rọ́gbọ́n kọ́ níbẹ̀ jànturu. Ẹ̀kọ́ tí ń bẹ nínú ìrìn àjò ń wò ké rárá. Àṣé bí ìlà ò bá gbé ni tá a bá kọjá sí ìlàlà kì í ṣe ohun tó burú fún wa. Ṣé gbogbo yín gbọ́ làbárè? Láti ibì kan lọ síbi kan lohun tí ń jẹ́ ìjírá lédè pọ́nbélé. Tí ànábì ni kó kúrò ní Mọ́kà lọ sí Mọ̀dínà ti ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹran ti fi gbé ogun ló lè kúrò nílùú bàbá rẹ̀. Lẹ́yìn ọdún mẹ́wàá kò sóhun tó ń jẹ́ ìjírá mọ́ nígbà tí wọ́n ti ṣẹ́gun ogun. Ṣùgbọ́n ìjírá àsìkò yìí ni ká kúrò nídìí ẹ̀ṣẹ̀. Ìjírá ló mú wa gbé ara lọ́lọ́run. Ànábì àtàwọn mùsùlùmí gbé ara lọ́lọ́run wọ́n sì gbà sábàbí mú ni wọ́n fi rí àṣeyọrí ṣe. Wọ́n ti ṣe sùúrù lórí ìpèníjà tí wọ́n kojú nínú ìsìláàmù. Wọ́n sì ran ara wọn lọ́wọ́ ní Ọlọ́run fi mójútó wọn torí ọmọ tó bá ṣípà ń lòbí rẹ̀ pọ̀n. Sùúrù àti ìgbé ara lọ́lọ́run ká sì gbà sábàbí mú. Gbogbo èyí ló yẹ kí mùsùlùmí ó gbájúmọ́ ní ṣíṣe. Ká sì jẹ́ṣẹ́ alábàárìn kí mùsùlùmí ó nígbàgbọ́ wípé ìrànlọ́wọ́ lè tọwọ́ kèfèrí wá nígbà mìíràn. Abubakar ní alábàárìn sí òjíṣẹ́ ńlá. Ẹran ti wípé kèfèrí lójú ìwé kọ̀rọ̀ tí wọ́n gbà wọ Mọ̀dínà. Mùsùlùmí ẹ tẹra mọ́ àdúrà lára ẹ̀kọ́ tá a rí kọ́ níbi ìjírá ni. Kí á lo àsìkò ọ̀dọ́ wa sọ́nà tó tọ́ ká má bàa wá dàgbà ìyàbọ̀jọ́ ogbó bá dé. Gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí pọ̀ lọ jàǹtìrẹrẹ tẹ́nu ò gbà ròyìn láti wí. Ká sú àmọ́nà ká dọ̀hun àmọ́nà padà fẹ́ni tó ní tá a bá fẹ́ rìnrìn àjò lọ́jọ́ gbọ́rọ́ torí ẹni tí bá ń gbélé gíláàsì yẹn kì í lẹ́kọ̀ọ́. Àkọọ́lá Jímọ̀ lóyin ẹ̀mí wọ́n ṣọkọ Jímọ̀ láyé. Arówó kọlà akéwì àdínì àlè àdábí. Ọmọ kéwú àlìbísírí. Ọmọ kéwú ṣífì mọ́mì gbẹrù tò ní bàbá wa Dáramọ́lá. Ọmọ tó bá òde yòyó jáyọ ògùn lájà. Ọmọ owó la bíbo ń kẹ̀ ní pẹ̀lú akẹ̀sán rẹ mọ́. Tẹ̀fínrín ni mí bá lẹ̀ gbogbo aṣọ ọ̀kín ni mí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀.